ó gbà ẹ jẹ́ nǹkan fún wa nítorí àkókò wa bàbá ni bàbá ń jẹ́ ò bá àtàkìtì kó o forí sọlẹ̀ bàbá ni bàbá ń jẹ́ ṣẹ́yìn akẹ́kọ̀ọ́ mi ti gbà báwọn n tá a sọ nípa rẹ̀ orin tá a kọ lẹ́yìn tá a sọ̀rọ̀ nípa bàbá àti bàbá gbogbo èyí tẹ́ wà lójú òpó Facebook abánidọ́rẹ̀ẹ́ adámimógo 93.1 FM ẹ máa láìkì ẹ máa tàtẹ̀jíṣẹ́ kẹ́ẹ̀sì máa share rẹ̀ ẹ máa pín ní báyìí ẹ jẹ́ ká lọ sí lórí iṣẹ́ tòní ẹ já bẹ̀rẹ̀ iṣẹ́ tòní kí ni nǹkan tá a ní fún wa lónìí àánú olúwa Afọlárànmí kò bá wù mí kó o pè mí padà ó yẹ kó o jẹ̀bùn àmọ́ bí n bá ti lè rí nọ́mbà rẹ kò ní dá kí n lọ mú nọ́mbà ẹlòmíì torí kódà hello. Hello ma. Hello kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi. Afọlárànmí kí ni? Orí ọ̀fẹ́. Afọlárànmí orí ọ̀fẹ́. Afọlárànmí Mercy ti kọ́kọ́ pè mí Afọlárànmí orí ọ̀fẹ́. Ó dáa Afọlárànmí orí ọ̀fẹ́. Yes ma. Tó o wà nínú kíláàsì lọ́sẹ̀ tó kọjá? Bẹ́ẹ̀ni ma. Ó wà nínú kíláàsì? Bẹ́ẹ̀ni ma. Kí ni òwe tí mo pa tí mo sì túmọ̀ rẹ̀ fún wa? Bẹ́ṣì bá dáni lógún. Ìgbọ́. Bẹ́ṣì bá dáni lógún. Àtúnlẹ̀. Àtúngún. Ó fẹ́ gbà ó òṣì tẹ́tí sí tòní yìí dáadáa. Hello. Ẹ káàsán máa o. Ó káàsán akẹ́kọ̀ọ́ mi orúkọ rẹ àti ibi tó ti ń pè mí. Mísírì Òkúndíyà láti Gẹ̀dẹ̀ abúlé Èkó ní Gẹ̀dẹ̀. Ọmọ ọdún mélòó ni ọ́? 58. O ti sí nọ́mbà pé eléyìí sí nọ́mbà pé hello. Ó ti dà. Ẹ jẹ́ ká bọ́ sí iṣẹ́ tòní. Òwe tí mo pa lọ́sẹ̀ tó kọjá ni wípé bẹ́ẹ̀ ṣe bá dáni gúnlẹ̀ àtúngùn ni. Bẹ́ẹ̀ ni a tún lè sọ wípé bẹ́ẹ̀ mi bá wà ìrètí ń bẹ wọ́n ní bẹ́ẹ̀ ṣe bá dáni gúnlẹ̀ àtúngùn ni o ò ní sọ pé o fẹ́ sùn lé lórí bí kinní kan bá ṣe ọ́ ó yẹ kó o tún tara gírí kó o tún múra kó o tún wò pé jẹ́ n tún ọ̀nà yìí tọ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé lásìkò yìí yóò ṣe dáadáa fún mi. báyìí ní fún ti tòní yìí ẹ mọ̀ pé a ti ṣe a ti sọ̀rọ̀ lórí bí lónìí D là ń sọ̀rọ̀ lé lórí àwọn àpẹẹrẹ D jẹ́ alifábẹ́ẹ̀tì kẹta nínú àwọn alifábẹ́ẹ̀tì Yorùbá àwọn àpẹẹrẹ D òun náà ni dòdò bẹ́ẹ̀ bá sì fẹ́ kọ dòdò ọ̀hún ẹ kọ D ó ṣẹwárí àmì orí ohùn yóò kọrí sọ́nà apá àlàáfíà ni dòdò ṣẹwárí ó kejì náà yóò àmì orí rẹ̀ yóò kọrí sọ́nà àlàáfíà ni ọ̀nà apá òsì bẹ́ẹ̀ ni ibẹ̀ ni yóò kọrí sí dòdò déédé dìde dáadáa dámilọ́lá àwọn àpẹẹrẹ dínú àwọn ọ̀rọ̀ tí dí bẹ̀rẹ̀ pẹ̀lú wọn òun nìyàn. Ní báyìí ẹ jẹ́ ká wá mú kan nínú rẹ̀ òun náà ni dáadáa. Ṣé ẹ ti mú tákàdá àti gègé yín ìyún bírò àti ìwé ṣé ẹ ti mú un lẹ̀ ṣé rí à ń sọ̀rọ̀ nípa dáadáa lónìí. Àwọn tí wọ́n bá pè ní dáadáa wọ́n jẹ́ àwọn ọmọ tó jẹ́ wípé irun wọn ti máa ń ta kókó wá látọ̀run wá ọjọ́ tí wọ́n bí wọn báyìí lẹ́ẹ̀tì rí i pé irun wọn ta kókó wá láti inú oyún ìyá wọn wá àwọn ọmọ bẹ́ẹ̀ náà ń pè ní dáadáa ìsọ̀rọ̀ àwọn dáadáa àtọ́dá o
àwọn dàda àtọwọ́dá làwọn dàda tó jẹ́ pé èèyàn ti ọwọ́ dá, èèyàn dá fúnra rẹ̀, èèyàn dìídì firun rẹ̀ lẹ̀ tàbó lọ ṣe ní bákan báwọn kan ṣe máa ń ṣerun tí máa ń fi ń di dàda. Àmọ́ dàda gangan, dàda ilẹ̀ káàárọ̀ òjíire, irun wọn ta kókó wá láti ọ̀run wá ni. Bẹ́ẹ̀ ni, irun wọn ta kókó wá, ó lọ́jú pọ̀, ó lọ́jú lù láti ọ̀run wá ni. Àwọn èèyàn náà ń pè ní dàda nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ lórí dàda òun là ń sọ lónìí fún ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ìkànnì Adámọ̀gùn 93.1 FM, àbẹ́yìn ṣẹ̀ṣẹ̀ bọ́ sínú ètò, ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ dé bá wa lẹ́nu ẹ̀. À ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ dàda, àmúdí nínú alifábẹ́ẹ̀tì Yorùbá, torí pé a ti sọ̀rọ̀ lórí a ti sọ̀rọ̀ lórí b, lónìí lórí d là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Àwọn àpẹẹrẹ tá a sì fún wa lórí d òun náà ni dòdò, déédéé, dìde, dáadáa, dáadáa àti dámilọ́lá. Àwa sọ̀rọ̀ lórí dàda nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ tẹ́ ẹ bá rí tínú wọn ta kókó látọ̀run wá, àwọn náà ń pè ní dàda. Bẹ́ẹ̀ ni, tínú wọn ta kókó tó lọ́jú pọ̀ látọ̀run wá, láti inú oyún wọn wá, àwọn náà ń pè ní dàda. Bẹ́ẹ̀ ni nílẹ̀ Yorùbá. Kódà wọ́n lóríkì gan pàápàá, àmọ́ yùn ọ̀dọ́ mi nù. Ṣé wá rí àwọn nǹkan tí mo wá fẹ́ kọ́ wa lónìí? Òun náà ni nípa bí a ṣe ń pe owó. Ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí mò ń lọ sọ́nà ilé, mo rí ọmọ káàárọ̀ òjíire kan tí ò mọ owó pè lédè Yorùbá. Báwo la ṣe ń pe àwọn owó wa? Ṣé ẹ mọ̀ yí pé owó tó tóbi jù lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà ni 1,000 naira, tọ́lọ́yìnbó ń pè ní 1,000 naira. Tẹ́ bá wá fẹ́ sọ pé 1,000 naira lédè Yorùbá, ẹ ní ẹgbẹ̀rún kan náírà. Kí ni mo pè é? Ẹgbẹ̀rún kan náírà, òun ni 1,000 naira lédè Yorùbá. 500 naira ló tún tẹ̀lé, òun ló pọwọ́ lé ẹgbẹ̀rún kan náírà. Bọ́ọ̀ la ṣe ń pè é 500 naira lédè Yorùbá, òun náà ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. Bẹ́ẹ̀ ni, àwọn kan sì máa pè ní àpò méjì àbọ̀. Àpò méjì àbọ̀. Owó tó tún pọwọ́ lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, òun náà ni 200 naira. Ètò olóyìnbó ń pè ní 200 naira. Kí ni 200 naira lédè Yorùbá? Òun náà ni igba náírà. Igba náírà, tàbí kẹ́ ẹ pè ní àpò kan. Àpò kan. Àpò kan. Owó tó tún wá pọwọ́ lé igba náírà lórílẹ̀‐èdè Nàìjíríà, òun náà lolóyìnbó ń pè ní 100 naira. 100 naira. Nílẹ̀ káàárọ̀ òjíire, 100 naira òun túmọ̀ sí ọgọ́rùn-ún náírà. Ọgọ́rùn-ún náírà. Ọgọ́rùn-ún náírà. Tàbí kẹ́ ẹ sọ wípé múrí márùn-ún. Àwọn ìyá wa àgbà láyé jọ̀hún, kódà láyé ìsìn gan, wọ́n máa sọ pé múrí márùn-ún. Ṣé wá rí owó tó pọwọ́ lẹ́yìn? Òun náà ni 50 náírà, tọ́lọ́yìnbó ń pè ní 50 naira. 50 náírà. 50 náírà. Àmọ́ káàkiri ẹ mọ̀ gbọ́ táwọn èèyàn ń pè ní wàsó. Àwọn ìyá wa gan mọ̀ pé ní wàsó. Àmọ́ 50 náírà òun ni. Ṣé wá rí ètò pọwọ́ lẹ́yìn tọ́lọ́yìnbó ń pè ní 20 naira? Òun náà ni 20 náírà. 20 náírà. Tàbí kẹ́ ẹ pè ní múrí kan. Tàbí kẹ́ ẹ pè ní múrí kan. Ìdí tí wọ́n fi ń pè ní múrí ni wípé ọ̀gá ológun, òun náà ń pè ní ọ̀gágun. Ọ̀gá ológun ìgbà kan rí, Múrítàlá, tó ti dolóògbé, òun ni wọ́n yà sórí ẹ̀ ni wọ́n ṣe ń pè ní múrí. Òun náà ń pè ní múrí kan. Múrí kan ní 20 naira. Ṣàwárẹ̀ tó pọwọ́lé òun náà ní 10 naira, náà ń pè ní náírà mẹ́wàá. Náírà mẹ́wàá. Náírà mẹ́wàá. Ṣàwárẹ̀ tó pọwọ́lé tó káyìn nínú àwọn owó tí wọ́n fewé ṣe owó bébà nílẹ̀ Nàìjíríà, lórílẹ̀‐èdè Nàìjíríà, òun náà ní náírà márùn-ún, tó lóyìnbó ń pè ní 5 naira. Náírà márùn-ún. Náírà márùn-ún.
iye bí a ṣe ń pe àwọn owó orílẹ̀-èdè nàìjíríà bá a ṣe ń pè wọ́n lílẹ̀ káàárọ̀ òjíire òun ni mo ti ṣàlàyé fún wa bẹ́ẹ̀ bá wá níbèrè kankan tẹ́ ẹ fẹ́ béèrè láàrin ìṣẹ́jú 5 ó yá ẹ béèrè ìbéèrè yín. hello. hello kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi. Táyé láti bo. Láti Afabrish. Láti Afabrish. Táyé ọmọ ọdún mélòó ni ọ́? 9. Ó ti ṣí. Ó yẹ kó o sọ ní èdè Yorùbá ni. Hello. Hello, kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi? Èmi ni Moyolúwa láti Ṣàgámù. Moyolúwa láti Ṣàgámù. Ó wá kíláàsì lọ́sẹ̀ tó kọjá. Bẹ́ẹ̀ni mà. Èyí tó kọjá lọ́hùn-ún. Torí mo ti mọ àwọn akẹ́kọ̀ọ́ mi díẹ̀díẹ̀. Moyolúwa kí ni ṣé o ní ìbéèrè kankan tó fẹ́ béèrè? Bẹ́ẹ̀ni mà. Ó yá mò ń gbọ́. Ṣé pọ́ùn 9 ló máa ń pe 18 naira? Wọ́n á máa pe náírà 2 ní pọ́ùn kan. Láyé ìgbà tá à ń ná pọ́ùn ni. Àmọ́ ní ìsìn tí ò sí pọ́ùn mọ́. Kò wálé ò lè sọ pé 18 naira. Láyé ìjọ́un tán ná pọ́ùn o lè pe pọ́ùn 9 ní 18 naira. Ṣé wọn kọ́ bá ti pè ní ìsìn o lè sọ wípé múrí kan tàbí kó sọ wípé 20 náírà ó dín pọ́ùn kan àbí òye ọ àmọ́ o tún wá lè sọ wípé náírà 10 àti 8 àmọ́ gbogbo yìí náà gùn nígbà tí ò ti sí àwọn owó wẹrẹ tá à ń ná mọ́ ní ìsìn àmọ́ láyé jọ́hún pọ́ùn 9 òun náà ní 18 naira. Mo ti gbọ́ mà. O ṣe. Hello. Kí lorúkọ akẹ́kọ̀ọ́ mi? Heritage. Heritage ó jẹ̀bùn wa ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn. Bẹ́ẹ̀. Ṣé o ti gbẹ̀bùn rẹ? Bẹ́ẹ̀. O ti gbẹ̀bùn rẹ. Ó yá ṣé o ní ìbéèrè kankan tó fẹ́ béèrè? Bẹ́ẹ̀. Ó yá béèrè rẹ. Èlé ló ń pe 500. 500 jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà kọ sílẹ̀ o ṣó mọ̀ pọ́sẹ̀ tó ń bọ̀ á tún béèrè nínú kíláàsì. Ó dáa. Ní báyìí nítorí àkókò wa ẹ jẹ́ bọ́ sábàlá òwe ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi ṣe ń kọ sílẹ̀ ẹ̀yin tẹ́ wà lójú òpó Facebook wa Dámimógo 93.1 FM ẹ máa share rẹ̀ ẹ máa kọ́mẹ̀ntì sí ẹ máa láìkì rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ máa fẹ́ràn rẹ̀ ẹ máa tàtẹ̀jíṣẹ́ kẹ̀sì máa pín ẹ máa pín sí gbogbo àwọn ìjọ àti ẹgbẹ́ tí eléyìí tí ẹ bá wà ní ojú òpó Facebook ẹ máa pín ẹ máa share rẹ̀ lédè Gẹ̀ẹ́sì gbogbo ẹ̀yin tẹ́ bá sì fẹ́ wò mí náà nínú kíláàsì báyìí ẹ lè lọ sójú òpó Facebook wa Dámimógo 93.1 FM kẹ́ ẹ lọ tẹ àtẹ̀jíṣẹ́ yín síbẹ̀ ẹ lè tẹ ìbéèrè yín síbẹ̀ á sì mọ̀ dá yín lóhùn yálà nínú kíláàsì ni tàbí tí olùkọ́ sísí bá ti kúrò nínú kíláàsì tán kò sígbà tá à ní dáhùn àwọn ìbéèrè yín. Lónìí òwe tí a fẹ́ pa fúnra wa lónìí tá a fẹ́ sọ nípa rẹ̀ òun náà ni ẹ ní sùúrù náà gbogbo ẹ̀yin tẹ́ ń pè fún ìbéèrè ẹ jẹ́ ká lọ sábàlá òwe wa nígbà tá a bá ṣe tán ká tó kú òyìn tún gba àwọn ìbéèrè sí tí màá ti mọ fún yín ní àwọn ìdáhùn rẹ̀ lónìí òwe tá a fẹ́ sọ nípa rẹ̀ ẹ ṣáà ti mọ̀ wípé kò sí ọ̀sẹ̀ tí a kì í pòwe àmọ́ lónìí yìí ṣe rí òwe yìí ó jẹ mọ́ òwe àwọn àgbà bẹ́ẹ̀ ni lákọ̀ọ́kọ́ màá kọ́kọ́ ní àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun ó wọ́ kí ni ìtumọ̀ rẹ̀ mò ń bọ̀. ọ̀làjúdé làwa ń gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa ń gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló já gbàgbé gbogbo tàdá ẹ̀ bá. Nínú àṣà ìdílé ṣáná máa ń pè kàn ó ní fa lọ́mọ
ìbálòmọ́ ló túmọ̀ sí tàn bá bímọ tuntun ló máa jẹ́ káwọn. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé Akọ́mọlédè Yorùbá ó ti wà lórí abánidọ́rẹ̀ẹ́ lórí ẹ̀rọ ayélujára abánidọ́rẹ̀ẹ́ Instagram. Ẹ lọ sórí Instagram, gbogbo àwọn ètò àti ṣe lọ́sẹ̀ tó ti kọjá lọ ẹ rí lórí Instagram Akomolede _ ẹ ṣáà ti mọ ilà àṣàlẹ̀ tó máa ń fi sí àmì ilà àṣàlẹ̀ ń ẹ wà kọ Yorùbá sí Akomolede àmì ilà àṣàlẹ̀ àti Yorùbá bẹ́ẹ̀ ni Akomolede _ Yorùbá lórí Instagram. Ẹ rí fọ́tò wa ń bẹ̀ ẹ sì rí ń bẹ̀ pé láti lè ṣe Àdámimógo 93.1 FM ni. Kódà gan lórí YouTube ẹ tún bá níbẹ̀ ẹ lọ sí Sisi Èkó TV Sisi Èkó TV tàbí kẹ́ ẹ tẹ Akọ́mọlédè Yorùbá yóò gbé jáde fún yín bẹ̀ kẹ́ ẹ lọ láìkì ẹ lọ kọ́mẹ̀ǹtì kẹ́ ẹ sì mọ̀ pín ẹ mọ̀ share rẹ̀ sí gbogbo àwọn òpó abánidọ́rẹ̀ẹ́ lórí ẹ̀rọ ayélujára. civilization ló jàǹgbà ìdìbò ògùn tàdá ìgbà ọ̀làjú dé. Lórí Facebook náà Akọ́mọlédè Yorùbá ẹ ti rí fọ́tò mi bẹ̀ lórí Facebook Akọ́mọlédè Yorùbá ẹ ti rí fọ́tò mi bẹ̀ ẹ lọ tẹ̀ ẹ́ síbẹ̀ ẹ lọ láìkì ẹ lọ kọ́mẹ̀ǹtì kẹ́ ẹ lọ share rẹ̀ nítorí a tó máa lọ live bẹ́ẹ̀ ni bó bá ṣe ń lọ láì ní dáwọ́ dúró rárá lórí Facebook Akọ́mọlédè Yorùbá. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ òwe tá a ní fúnra wa lónìí tá a fẹ́ kọ́ra wa lónìí náà ni àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun owó. Gẹ́gẹ́ bí mo ṣe sọ òwe tó jẹ́ wípé ó ní ṣe pẹ̀lú àwọn àgbà ó ní òwe méjèèjì tó jẹ́ wípé a fẹ́ kọ́ra wa lónìí. Àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun owó. Ìtumọ̀ rẹ̀ ni wípé ṣé ẹ mọ̀ wípé gbogbo ẹni tí ó bá bímọ tàbí ó bá gbé ọmọ tuntun sẹ́yìn tàbí ó bá pọn ọmọ gbogbo wọn náà kọ́ lágbàlagbà. Bẹ́ẹ̀ ni àmọ́ tó o bá ti pọn ọmọ torí ẹ̀ bá tiẹ̀ wá wọ́ àwọn àgbà tó bá wà lọ́jà àbẹ̀ wọn a máa sọ wípé ó yá sórí ọmọ ìbáyìí orí ọmọ ti wọ́ ó yá ṣe báyìí jẹ́ kórìí rẹ̀ dúró báyìí ó yá fìró fi mú ọrùn rẹ̀ mọ́ etí kó wá jẹ́ kó dúró pọn mọ́ lẹ́yìn jẹ́ kó dúró dáadáa lẹ́yìn rẹ̀ mọ́jọ́rùn ò mọ́ ru ọmọ ọ̀hún. Ìtumọ̀ rẹ̀ ni wọ́n fi ń sọ wípé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ àti wípé tí nǹkan bá ti ń fẹ́ ṣẹlẹ̀ níbì kan tó jẹ́ wípé nǹkan ọ̀hún ó ti ń fẹ́ ní wípé kí àwọn tó bá jágbàlagbà báwọn tó mòye ju àwọn tí nǹkan náà fẹ́ ṣẹlẹ̀ sílẹ̀ tó mòye jù wọ́n lọ tí wọ́n bá wà níkàlẹ̀ ó dáa kí á gbé ọ̀rọ̀ ká lọ tọ̀ wọ́n lọ ká lọ bi wọ́n léèrè wípé bàbá báwo lọ ọ̀nà wo la lè gbé nǹkan báyìí gbà ọ̀nà wo la lè gbé nǹkan báyìí gbà irú nǹkan bẹ́ẹ̀ kò ní bàjẹ́ ǹjẹ́ tí ẹ mọ̀ wípé nínú òwe ọ̀hún náà látúntún lè pòwe míì tó sọ wípé ìtàgbàlagbà rí lórí ìjókòó bọ́mọdé ìbá àgùn àkàgbà mẹ́wàá ó lè má rí o bẹ́ẹ̀ ni nítorí náà bọ́mọdé bá tún lásọ bí àgbà wọ́n ní kò lè lákìsà bí àgbà ojú àgbà ti rí àgbà lóye àgbà ti ní ìrírí ìdí nìyẹn tí wọ́n fi máa sọ wípé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun owó tó ráwọn àgbà náà mọ bó ṣe lè ṣorí ọmọ ọ̀hún tọ́rù òfin ní mọ́ ru ọmọ torí òfin ní mọ́ ṣe ọmọ àmọ́ tó bá fẹ́ pa lówe fún yàn wípé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun owó sórí àwọn nǹkan tó fi lè pa àwọn nǹkan àbí àwọn sábàbí àbí àwọn ọ̀rọ̀ tó lè mú ọ pa àbí àwọn ìṣẹ̀lẹ̀ tó lè mú ọ pa rú òwe bẹ́ẹ̀ òun ni wípé tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ lọ tó jẹ́ wípé ó ti ń fẹ́ mẹ́hẹ tàbí ó ń fẹ́ yẹ̀gẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ṣó ráwọn tó ti ní ìrírí níbẹ̀ àwọn àgbàlagbà tí irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí àbáwọn tó ti ní ìrírí irú nǹkan bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n mọ ọ̀nà tí wọ́n lè gbé gbà tí nǹkan ọ̀hún ò fi ní bàjẹ́ àbí tí ò fi ní yẹ̀gẹ̀rẹ̀ àwọn ni wọ́n wàá sọ pé rárá o báyìí ni kẹ́ ẹ ṣe ṣe bẹ́ẹ̀ kọ́ ni kẹ́ ẹ ṣe ṣe ìtumọ̀ wípé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun owó ṣé wá rí òwe kejì òun náà ni ọbẹ̀ kì í gbé inú àgbà mì ọbẹ̀ kì í gbé inú àgbà mì bẹ́ẹ̀ ni ìtumọ̀ rẹ̀ ni wípé ó yẹ kí àgbàlagbà lè mọ àṣírí pamọ́ pàápàá jùlọ gbogbo èèyàn ni o bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ni ó yẹ kéèyàn lè mọ béèyàn ṣe máa ń pa àṣírí èèyàn mọ́ kì í ṣe gbogbo nǹkan náà ni kó máa sọ síta kì í ṣe gbogbo ọ̀rọ̀ téèyàn bá sọ fún ọ náà ni kó máa tú síta ìdí tí wọ́n fi parí òwe báyìí ni wípé ṣé ẹ mọ̀ wípé téèyàn bá jẹ ọbẹ̀ tán tágbà bá jẹ ọbẹ̀ kódà bó jẹ́ ọmọ kékeré náà ló bá jẹ ọbẹ̀ ìdí tó wò yìí fi bá gbogbo èèyàn wínú àtọmọdé àtàgbà
tó bá jẹ ọbẹ̀ tán ẹ ṣe mọ̀ pé ó nígbà tó bá tó sọ fún yàn pé ohun tí mo jẹ lélẹ́yìí ọbẹ̀ ẹ̀gúsí mo jẹ ọbẹ̀ àpọ̀n ni mo jẹ ọbẹ̀ ìlàsà ni mo jẹ ọbẹ̀ ẹ̀fọ́ kinní kan ni mo jẹ ọbẹ̀ amúnútutù òun ni mo jẹ bó o bá wá tí o bá sọ fún yàn kò sẹ́ni tó lè mọ̀ nítorí wípé o ti jẹ́ o ti wà níkùn rẹ bẹ́ẹ̀ ni ó wá jẹ ọbẹ̀ o ò jẹ ọbẹ̀ o ẹlòmíì gan tún wá lè mọ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé ọbẹ̀ kì í gbénú àgbá mì bẹ́ẹ̀ ni tó o bá ti jẹ́ ìwọ ló mọ̀ àfi tó o bá tó sọ fún yàn síta wípé nǹkan báyìí ni mo jẹ àbí nǹkan báyìí irú ọbẹ̀ báyìí ìdí nìyẹn tó fi máa ń pa lówe fún ẹni tó bá jẹ́ wípé ó fẹ́ tú àṣírí kan tàbí ó láṣírí kan